Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Gbèsè lóore fẹ́ni ta ṣoore fún kí wọ́n náà lè san tí mo bá nílò oore ni. Gbèsè lóore fẹ́ni ta ṣoore fún Gbèsè ni. kí wọ́n náà lè san tí mo bá nílò oore. Gbèsè lóore o Àjọkẹ́, gbèsè lóore fẹ́ni ta ṣoore fún kẹ́yìn náà lè san kí wọ́n náà lè san tí mo bá nílò oore. Gbèsè lóore fẹ́ni ta ṣoore Gbèsè fún ni, kí wọ́n náà lè gbèsè san ni. tí mo bá nílò oore. Ohun tó dùn ní ló ń pọ̀ lọ́rọ̀ ẹni, ó dára lọ́kùnrin arẹwà ọlọ́dẹ ẹgbẹ́. Ìwọ lẹni tóbìnrin kò lọ́nà tóbi sọ pé ìwọ lẹni tóbìnrin kò lọ́nà tóbi sọ pé o. Bẹ́lẹ̀ yìí ò jọkọ ẹni kó yan ni lálẹ́ o. Sàùtì mi ò fẹ́ ní àlè ṣe ni ó fẹ́ mi tán owó ń bẹ nílẹ̀ má fòyà ò níṣòro mọ́. Gbogbo ohun tí mo ní ni ó fi dá ẹ lọ́rùn tán. Ìwọ kan fún mi lè sí gbogbo ògbà ó máa fẹ́ mi. Gbèsè lóore fẹ́ni ta Gbèsè ṣoore ni o. fún kí wọ́n náà lè san tí mo bá nílò oore. Afẹ́fẹ́ arẹwà kí ló ń bá ẹ lẹ́rù? Bójú farabalẹ̀ very soon ó máa rí mú. Bákanjú ìwọ ló ń gbéyàwó bọ̀ wá bá. Ẹrú ní kó wá sọ̀hún ẹ̀ ń bèrè ta ló lẹ́rù. Ẹni lẹ́rù ló lẹ́rù, ẹni lẹ́rù ló lẹ́rù. Mo ṣoore mo jókòó tì kò já tuntun. Mo ṣoore mo lóṣòtì kò já tuntun. Wò mí dáadáa, wò mí dáadáa. Mo rẹwà mo dára lóbìnrin, mo tún lówó. Mo lókìkí ọlọ́run kẹ́mi. Kọ́kọ́rọ́ kan ṣoṣo lóbìnrin Àjọkẹ́. Àjọkẹ́ òun làdé orí fún ìkọ́díjà ọkọ ni mo fẹ́. Kálẹ̀ lẹ́nu ìrẹ́gùn láṣẹ ń ṣoore o. Mo ti gbà ẹ́ nígbà òjò gbà mí lẹ́rù. Mo ti gbà ẹ́ nígbà òjò gbà mí lẹ́rù. Ni mo ṣe wá gbé ní airport kí lè tètè ṣẹ́dún ọkàn mi fún ẹni. Gbèsè lóore fẹ́ni ta ṣoore fún kí wọ́n náà lè san tí mo bá nílò oore. ṣé kí n bó lówó lọ kí n fẹ́ ni ṣé kí n bó lówó lọ kí n fẹ́ ni ó sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí ó sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí o ṣé kí n bó lówó lọ kí n fẹ́ ni. Ṣé kí n bó lówó lọ kí n fẹ́ ni? Ṣé kí n bó lówó lọ kí n fẹ́ ni? Ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí. Ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí o. Ṣé kí n bó lówó lọ kí n fẹ́ ni? èmi ò lè fa fọ́jú torí mo ti dá èmi ò lè fa fọ́jú torí mo ti dá mi ò lè fa fọ́jú torí mo ti dá gan ni o mi ò lè fa fọ́jú torí mo ti dá orí má jẹ́ ń ṣọkọ fóbìnrin àtẹ̀pá orí má jẹ́ ń ṣọkọ fóbìnrin àtẹ̀pá rìn o mi ò lè fa fọ́jú torí mo ti dá. Ṣé kí n bó lówó lọ kí n fẹ́ ni? Ṣé kí n bó lówó lọ kí n fẹ́ ni? Ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí. Ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí o. Ṣé kí n bó lówó lọ kí n fẹ́ ni? orí olówó bẹ́mi ń ṣọkọ fún orí olówó bẹ́mi ń ṣọkọ fún Saoty orí olówó bẹ́mi ń ṣọkọ fún orí olówó bẹ́mi ń ṣọkọ fún kọ̀ràn kí n fa fọ́jú yẹn tí o lè rí àṣìṣà ó tó fi àpá kọ̀ràn kí n fa fọ́jú yẹn tí o lè rí orí olówó bẹ́mi ń ṣọkọ fún. Ṣé kí n bó lówó lọ kí n fẹ́ ni? Ṣé kí n bó lówó lọ kí n fẹ́ ni? Ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí. Ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí o. Ṣé kí n bó lówó lọ kí n fẹ́ ni? Ó ti rí a mo ní lẹ́tà kan fún ẹ mo ní lẹ́tà kan Fún ẹ, mo ní lẹ́tà kan fún fún ẹ. ẹ. Ìròyìn ayọ̀ ló láti jẹ́ ṣé kí n já kí n kà á fún ẹ ó ní má jà mo ti gbọ́ ọ̀rọ̀ ìfẹ́ ni ó kọ síta o ọ̀rọ̀ ta ní kí bàbá má gbọ́ bàbá ni ó parí ẹ̀ dandan. bá mi mú lẹ́tà mi àní kó má máa jà lẹ́ṣọ́ra olófòfò mo fẹ́ yọjú mi àtò òwe Yorùbá sọ pé kọ́kọ́ bá mojú àyà alárinà ayẹ̀ bá o báwọn kò délé olóró èmi àti ẹ lákúkú jọ mọ̀ ojú mi yóò fọ́ àṣìṣàmọ̀ ń dìbò ni.
Mákindé èké ìbídùn èké is my hobby ó yá fọwọ́ bójú tàbí kó máa lọ ná kí n fi ka lẹ́tà mi. má bínú sí mi ìfẹ́ ọkàn mi mo sọ̀rọ̀ nípa ò lè fẹ́ mọ́ mo ní má bínú sí mi ìfẹ́ ọkàn mi o mo sọ̀rọ̀ nípa ò lè fẹ́ mọ́ wàhálà ẹ máa pọ̀ jù fún mi o mo sọ̀rọ̀ mi ò lè fà fọ́jú o. Má bínú sí mi ìfẹ́ ọkàn mi, mo sọ̀rí pa ò lè fẹ́ra mọ́. Wàhálà ẹ máa pọ̀jù fún mi, mi ò lè fà fojú níyàwó. Mo kó mo ti rírì ẹgbà mi ààrẹ wáyé lẹ́kọ̀ọ́ra wáyé èèyàn ọkùnrin èké lọkùnrin ọ̀dàlẹ̀ lọkùnrin èèyàn ọkùnrin ọlọ́run. Mo fẹ́ mọ̀ kó mo ti dáre gbà mí, ẹ wáyé ọkùnrin, èké lọkùnrin, ọ̀dàlẹ̀ lọkùnrin, ẹ̀yin ọkùnrin ọlọ́run o. ẹ wáyé ọkùnrin tó lọ́jọ́ orí ti pẹ́ tó fà tóun fi gbàgbé o àmọ́ mi ò ní jẹ́ pé àdàbíjà ò jẹ́ pé alábàjọ́ tí òfin kankan